Ẹ káàbọ̀ sórí ìkànnì Faleyimu TV. Ẹ sì kú déédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń wò wá káàkiri àgbáńlá ayé. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àti gbogbo ẹ̀yin tẹ́ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́. Ẹ ṣé tẹ́ ń wò wá ní gbogbo ìgbà o. Ìránṣẹ́ Ọlọ́run Prophet Faleyimu Ọlágoróyè tí gbogbo ènìyàn mọ̀ sí bàbá ríran àgbáyé mà tún ti sọ̀rọ̀. Ìránṣẹ́ Ọlọ́run yìí sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò ohun tí bàbá sọ. À ń padà bọ̀. Ọlọ́run ní àjẹjà Tinubu ti sọ̀rọ̀ ẹ̀dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ lóhun ló kírètì ọmọ Nàìjíríà. Yorùbá lèmi bọ̀tí nǹkan tọ́lọ́run fi hàn mí pé Tinubu ò ní wọlé mo ti sọ pé àwọn Haúsá dà mo ti sọ kọjá ẹ̀kọ́ máa tó ti yé sìn nǹkan tọ́lọ́run tó sọ fún mi nìyẹn. Ta ló lú ọmọ lẹ́dọ̀ Ọlọ́run? Ta ni Ìgbòho? Ta ni Tinubu? Tọ́lọ́run bá fẹ́ kó sùn kílẹ̀ tó mọ́ ẹ gbọ́ pé ó sùn ni. Gbogbo nǹkan tó wà lórílẹ̀‐èdè tó sì ń dà wá láàmú àgbọ̀ Ọlọ́run gbọ́ wọ́n ti sọ̀rọ̀ àwọn ọ̀dọ̀ Ọlọ́run òun lọ́lọ́run fi ń yé wọn yẹn. Abíọ́lá ò sọ̀rọ̀ ẹ̀dọ̀ Ọlọ́run tó sọ pé àgbà náà kàn lè wọnú owó òun. Ṣé àgbà náà wọ owó ẹ̀? Ṣé àwọn ọmọ ẹ̀ rí bùkátà tí wọ́n rógún pín? Nǹkan tó ju àgbà náà wọ owó ẹ̀ ó wà láti wọn ọdún mẹ́rin lẹ́yìn náà ó tún kú síbẹ̀ pọ́pátì gbogbo tún parẹ́. Nǹkan tó Ọlọ́run èètì jù ni pé káyọ̀ sọ̀rọ̀ ẹ̀dẹ̀ Ọlọ́run ó lẹ́ni tó bá gbéra ẹ̀gẹ́ ọ̀nà rẹ̀ sílẹ̀. Ṣáwọn ló fẹ́ dìbò yẹn ni ẹni tẹ́bí ń pàṣẹ bó ń rówó lẹ́yìn Tinubu ló fi ń sọ àwọn tí ò rówó jẹun kọ́ wọ́n jáde síta wà ń rìntà ìyà ń jẹyan àwa ń jáde òjíṣẹ́ Olúwa máa ń jáde síta à ń gbọ́ fíù bí gbogbo nǹkan ṣe rí so tí ẹ ló ń sọ yẹn kì í ṣe tọlọ́run. ìyà ń jẹ àwọn yẹn gan. bẹ́ẹ̀ ni tẹ́ bá jáde ìyà ń jẹ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ẹ̀rí pẹ́lú mi wọ aṣọ ni ó wọ aṣọ yẹn lásán ní ó kún píǹtì ni. èmi mo bá Ọlọ́run kó àwọn ọmọ wẹ́ tó ń bọ̀ ṣé àwọn ọmọ wẹ́ tí ń jìyà ń sìn. ẹlòmíì ò rówó tọ́mọ ẹ̀ mọ́ kò níṣẹ́. so èmi mo bá Ọlọ́run sọ ńgbà yẹn pé kó jẹ́ 2025 yẹn mo ti sọ tẹ́lẹ̀ mo tún repeat ẹ̀ lénìí. àdúrà wa gbà tó ti yẹn sìn bó ṣe rí nìyẹn wọn ní kàkà kó dé lára ìyá àjẹ bẹ́ẹ̀ ni ẹ rí pé kò sí changes yẹn lẹ́yìn yẹn ìjì tún máa jà Ọlọ́run máa tún fìdí já àwọn olówó àwọn gbajúmọ̀ orílẹ̀-èdè yìí lọ́dún yìí àfikún máa gbàdúrà. Nígbà tí tẹ́lẹ̀ṣẹ̀ bá ti ń bẹ̀rẹ̀ ṣèbó lówó ló fowó ṣiṣẹ́ oko tó pọ̀ jù tó bá lówó lọ́wọ́ lè dáko ni ṣèbí bá díẹ̀ ní ti mẹ̀kúnnù. Ẹ káàbọ̀ padà. Mo lérò pé a ti rí kókó kan tàbí èkejì dìmú nínú àwọn ọ̀rọ̀ tí ìránṣẹ́ Ọlọ́run àgbà yìí sọ. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ẹ má gbàgbé láti máa subscribe sí orí ìkànnì Faleyimu TV. Ẹ ṣé tẹ́ ń wò wá ní gbogbo ìgbà. Ẹ subscribe sórí ìkànnì yìí Faleyimu TV fún àwọn ìròyìn àsìkò àti kàyéfì. Ẹ ṣé tẹ́ ń wò wá.